dúró ń bẹ̀ bí o. ọjọ́ kẹrẹ pébí sùn ló pọ̀ ó pọ̀ jọjọ ayé lọ. àwọn ọmọ fẹ́rẹ̀ bí ẹkùn kọ́ àwọn ọmọ fẹ́rẹ̀ bí ẹkùn dà. ọjọ́ jíjí. adé fẹ́rẹ̀ bí ẹkùn ṣé o ti wà ń bẹ̀ ṣé o ti dúró ń bẹ̀. ọjọ́ kẹrẹ pébí sùn. solution ṣé o rí pé o ti wá solution sí. ayé lọ. kèrè mi kọ́ o. kèrè mi kọ́ o. kèrè mi kọ́ o. iṣẹ́ ńlá ló ṣe. kèrè mi kọ́ sẹ́. kèrè mi kọ́ o. kèrè mi kọ́ o. iṣẹ́ ńlá ló ṣe. kéré o kéré o. kékulé gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o. ti dé ó ti dé ó ti dé ó ti dé. ròfó bẹ́ẹ̀. elétúkún lè ní. mi ti dé. kése. torí pé solution náà ló wà ń bẹ̀ tó ń wá solution sí. bá wọlé dé. MC tablet òun náà tún kó tablet wá lónìí ní rẹpẹtẹ. tẹnu àdèdè. MC tablet ó ní tablet. bẹ́ẹ̀ náà ní ṣeun náà òun náà tún jókòó. yorùbá. òun náà wà lórí ìkàlẹ̀ òun náà wà lórí ìjókòó. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé ilé. torí ibi tá à ń lọ lónìí náà ni ibi tá à ń lọ lórí ètò òun ni mò ń gbìyànjú àti sọ. ayékáyé tá a bá lè wá ká má gbàgbé orírun wa. ọ̀rọ̀ pìtàn rí ẹwà nǹkan jókòó lé kájọ kọ́gbọ́n o. ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn wa. ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn wa. skèlédì ti dé. òkú àbọ̀. skèlédì ti dé. òkú àbọ̀. àwa fẹ́ gbọ́ ẹ. agbọ́mọlàbí òrìṣà ti wà ń bẹ̀. fẹ́ gbọ́ ẹ ètò rẹ̀ ládùn gan. ó wà ń bẹ̀ Belgium ti wà ń bẹ̀. pírísẹ́ńtà. skèlédì pírísẹ́ńtà wa. ẹ wá gbìyànjú ẹ tún ṣe nǹkan kan fún mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ètò yìí lónìí ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami skèlédì pírísẹ́ńtà. gbogbo ẹ̀yin tẹ̀ ń láǹfààní tẹ̀ ẹ tún gbọ́ ètò yìí iléeṣẹ́ rédíò wa switch 107.1 lábẹ́òkúta. ẹ tún lè gbìyànjú ẹ lọ darapọ̀ mọ́ mi lójú òpó kọjú síwèé tí iléeṣẹ́ rédíò wa. ká tún jọ máa gbádùn ẹ̀ kẹ́ ẹ máa wo skèlédì oníbúrẹ́dì tó ń yọ bọ́tà. ká ẹ tún máa wò mí ń bẹ̀. ibẹ̀ náà lẹ ti máa gbìyànjú tẹ́ ẹ máa ṣe nǹkan mẹ́ta pàtàkì fún mi. tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé yẹn ni pé Facebook page wa tí iléeṣẹ́ rédíò yìí switch 107.1 ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀. tẹ́ ẹ bá ti wá darapọ̀ mọ́ wa ń bẹ̀ tẹ́ ẹ ti ń wo ètò ọ̀rọ̀ pìtàn yìí nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ máa kọ́kọ́ ṣe nínú mẹ́ta náà òun náà ni pé kẹ́ ẹ kọ́kọ́ bá mi like ń bẹ̀ ẹ like síbẹ̀ tẹ́ ẹ bá ti like ẹ tún bá mi comment síbẹ̀ tẹ́ ẹ bá ti wá comment ẹlẹ́ẹ̀kẹta ni pé kẹ́ ẹ bá mi ṣe lóní pínpín ẹ máa bá mi pín ẹ bá ń pín Ọlọ́run ò ní fowó dátà hàn yín ẹjọ́ délé kódókò torí pé ibi tá à ń lọ lónìí ìtàn ìlú kan òun náà látún fẹ́ gbéyàwó lórí ètò ọ̀rọ̀ pìtàn lénìí. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lábẹ́ bẹ́ẹ̀ kí n tó wọnú ìtàn yẹn torí pé èyí tá a mú wá ní jẹjọ́ ti jẹjọ́ a ti kúrò lórí ẹ̀ a ti sọ ti jẹjọ́ a ti fìtì àwọn èèyàn ti dá sí lọ́tún lọ́sì torí pé Ádámù òrìṣà òun náà la sọ ìtàn ẹ̀ lórí ètò yìí ní jẹjọ́ ìyẹn ẹ̀yọ̀ Ádámù òrìṣà tí wọ́n ń pè ní ẹ̀yọ̀ òun la mú ìtàn ẹ̀ wá ní jẹjọ́ lórí ètò yìí àmọ́ látàrí pé ìlú kan la tún fẹ́ bojú wò lénìí gbogbo ẹni tó bá mọ pásítọ̀ tí Tolú Táíwò ẹ bá ń sọ fún ìtàntúkànlú ẹ̀ lónìí gbogbo ẹni tó bá mọ pásítọ̀ tí Tolú Táíwò ẹni bá mọ̀ ẹ bá ń sọ fún pẹ̀lú ẹ̀ látún lọ lónìí. àmọ́ ṣáájú ìgbà yẹn mo fẹ́ jẹ́ yé wa pé bóyá la mọ̀ pé nílẹ̀ kóòtù òjìrè yìí a ní àwọn ìlú kan tó jẹ́ pé láwọn ìlú yìí wọn kì í jẹ olúwawo méjì olúwawo kan náà ni wọ́n ń jẹ bọ́n bá máa jẹ olúwo láwọn ìlú kan nílẹ̀ kóòtù òjìrè ń bì yìí olúwo kan ṣo ni wọ́n ń jẹ nílùú náà lára ìlú bẹ́ẹ̀ òun náà ní ìbàrà òun ní ìlú ìbàrà wọn kì í jẹ olúwo méjì olúwo fá òun náà ló máa ń dúró gẹ́gẹ́ bí olúwo ìlú nílùú ìbàrà bẹ́ẹ̀ náà ló ṣe wà ní àwọn ìlú míì ìdí nìyẹn tó fi jẹ́ pé bàbá wò ó ẹni tó jẹ́ olúwo fá ìlú ìbàrà òun náà tún ní olúwo ìlú ìbàrà ìyẹn ni olóyè Adélékè Fágbèmí Fágbénró Amúṣàn ló jẹ́ olúwo ìlú ìbàrà bó ṣe wà láwọn ìlú kan náà nìyẹn àwọn kan wà tó jẹ́ pé
bọ́n bá jẹ olúwo fá wọn á tún jẹ olúwo ìlú lọ́tọ̀ ṣùgbọ́n tí ìlú ìbára ò rí bẹ́ẹ̀ àti àwọn ìlú kan ẹ já lọ wò tán ká mọ̀ tán dáadáa ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeleton presenter. ọjọ́ ìrí jẹ́ ọjọ́ kẹrẹ bèbí sùn ló pọ̀ ó pọ̀ jọjọ́ ayé lọ. kèrè mi kọ́ o kèrè mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. kèrè mi kọ́ sẹ́ kèrè mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. kéré o kékulé gbọ́n kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o káàdán ó lọ. bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé irú àwọn ìlú bẹ́ẹ̀ tá a bá ti rí olúwo kan níbẹ̀ a gbọ́dọ̀ mọ̀ dájú ṣáká pé olúwo òun náà ni olúwo fá òun tún ni olúwo ìlú nírú àwọn ìlú bẹ́ẹ̀ bíi tìlú ìbàrà torí pé ìtàn ìlú kan òun náà la fẹ́ gbéyẹ̀wò lónìí èdè nìyẹn tí mo ṣe yànnàná yẹn a máa gbìyànjú a máa yànnàná àwọn nǹkan kan lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí orí ẹ̀ bẹ́ẹ̀yàn bá ń sọ nípa tìlú ìbàrà olúwo Adélékè Fágbèmí Amúṣàn òun náà lolúwo ìlú òun tún lolúwo fá ìyẹn nílùú ìbàrà. ibo wọn là ń lọ Skeleton oníbúrẹ́dì tó ń yọ bọ́tà ó tún ti yá gbogbo ẹ̀yin àgbààgbà àpẹẹrẹ ọmọ tó ti yá ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skeleton presenter civilization yẹn ọ̀nà tádẹ́dá láàlẹ́ ni mò ń tọ̀ yìí tó ṣálàálẹ̀ ni mò ń gbà mọ́tọ̀nà òṣà títí mo fi jálù òṣòrùngíṣò. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló já gbàgbé gbogbo tàdá ẹ̀bá. ẹ bá ọ̀ṣà tó dáwọ́ sùn tẹ́lẹ̀ náà ló dáwọ́ ẹ̀fún tàfé lórí adíá fún ọlọ́wọ̀ tí sọmọ bíbí inú àgbọn nìrìgún ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. eré yín mo wá ṣe ìran yín mo wá wò ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. ọ̀làjúdé làwa gbàgbé àṣà. mo sì dẹ̀ sọ́wọ́ mo sì dẹ̀ sọ́rùn ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. inú àṣà ìdílé ṣáná máa ń. torí pé a kì í falágẹmọ sójú agbo ká tún wò sàmì ìlàgbò ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. Ìfábọ̀wálé Aríbire kọ́fà bàbá Ọ̀yọ́ aládò olórí oníyemọjà ìlú Ìbàrà ọmọ akúdùmárìgbẹ́ ọmọ agbélépa bí ọdẹ yàyà ìfẹ́ ìlú Ìbàrà ìgbọ́n líka ìlú Ìbàrà ìwọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Ifálékè Fágbèmí olóyè Adélékè Fágbèmí Amúṣàn olúwo ìlú Ìbàrà ìwọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Akínọlá Gani Baálẹ̀ housing estate Òkè Àtà ìwọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Abíọ́dún Amúṣàn Akíngbógun ìlú Ìbàrà ìwọ̀wọ̀ pẹ̀ lára mi. Wòlé Ọlọ́run ní Ṣọlá Mùsùlùmí bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oní bíbélì iṣẹ́ ẹ ti tàn mọ́lẹ̀ yẹn. ṣàdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun. torí pé iná ẹ̀ lọ́sàn kankan ẹni ọdún ní ṣàwo wọn nú ilé ìkíní ṣàwo wọn lọ́ọ̀dẹ̀ kékeré báyìí láti ìpínlẹ̀ awo ẹni tó bá dókè tán agbodò agbodò bàbá ìkòkò adíyá fún ayé nígbà táyé sunkún àìlẹ́nìkan ẹni lọ́dún náà lọ́hùn àwọn ohun mẹ́rin ló wà nú ayé ìkíní ilẹ̀ kejì omi ìkẹta fẹ́fẹ́ nígbà tí ọ̀nà kò ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ kẹrin wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn lọ bẹ́lẹ́dùmarè lọ́jọ́ kan wọn láwọn fẹ́ wúlò nípa rere láyé Elédùmarè ní kí wọ́n rúbọ ikú méjì olùwérè ẹja méjì abirù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ó bí adìyẹ méjì abi ẹ̀dọ̀ lùkélùké wọ́n rúbọ ẹbọ fi ẹbọ sì dà tó bá ṣe bí ìṣe tèmi ni Adédèjì Salami Skeleton presenter ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. àti pé ajé olókun asọ̀rọ̀ dáyọ̀ mọ́ pé orú òkun òní burú títí ó má lè fẹ́lẹ́lẹ̀ wọ́n rán olókun abara lè koko bí ọ̀tá bí kẹlẹ̀bẹ̀ bá balẹ̀ afárá yẹrùpẹ̀ kìtìkìtì. ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò ìbà. akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà gbákí orẹ́fọ̀n gángan òun àròbí ológbò ẹ̀gàn lọ́fà lálùbú adúbí iwájú òun ajíbóyè dídà ògèdègèdè ti di ọmọ ilé tí ó wá gbóúnjẹ Adédèjì Salami Túndé Skeleton presenter akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì Skeleton oníbúrẹ́dì tó ń yọ bọ́tà
ó ṣeéṣe kó wá fẹjọ́ mi sùn yín ẹ̀yin yóò pàkí ọ̀là kí alágogo èdè abara tágẹ́sẹ́ arúgbó aṣọ má balẹ̀ ó ṣeéṣe kó wá fẹjọ́ mi sùn yín ẹ bá ń sọ fún wọn pẹ́yìn gan lọ́rẹ̀ èmi lọ́mọ yín ẹ bá ń sọ fún wọn pẹ́yìn lọ́rẹ̀ èmi lọ́mọ yín torí pé Skele di pírẹsẹ̀ntà ọmọ rẹ̀ ni a kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀. kó tó di pọ́n wá lógo òdù ọ̀làjú ṣàlàṣe oṣù ti dáyé tipẹ́tipẹ́ kó tó di pọ́n wá ń kàtíkè o ọ̀làjú ṣàlàṣe. àti pé ọtí lọ tí ẹjọ́ òbí lọ́bì ọ̀mọ̀ràn ẹmu tá òrírí ni ẹmu àràjò ń ju adíá fún kékeré ìpàpọ̀ abù fún àgbà ìpàpọ̀ díá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí baba ń lọ sóde ìpàpọ̀ kékeré ìpàpọ̀ wọn kì í tí ẹjọ́ ifá mu bá wọn rò mú ṣẹ́gun wọn àgbà ìpàpọ̀ wọn kì í tí ẹjọ́ ifá mu bá wọn rò mú ṣẹ́gun wọn Skele di pírẹsẹ̀ntà Adédèjì Sàlámì dandan ni kí rẹ́yìn ọ̀tá ṣẹ́gun dì. ká tó máa lo pẹ́sì ayọ̀nù òkùṣọ̀ náà fi ń kó nọ́ngbà kan. ibo là á yà sí lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí ibo gan là ń lọ ibo ni tíbi tá a yà sí lórí ètò ọ̀rọ̀ pìtàn ibo là ń gbà ń bẹ̀ lónìí. a fẹ́ gbìyànjú díẹ̀díẹ̀ lábẹ́lẹ̀ a fẹ́ gbìyànjú ká rìnrìn àjò lọ sí ọ̀dọ̀ àwọn Tolú Táíwò lónìí ìlú àwọn pásítọ̀ tí ìlà lọ. ẹ̀yin ọmọ Ìbóòrò ọ̀dọ̀ yín náà ní Ìtàn ló gbé wa gbà lónìí ìrìn àjò tá a rìn ìlú Ìbóòrò ló gbé wa gbà. Ìtàn àti àwọn èèwọ̀ ìlú Ìbóòrò òun náà nìyí tá a fẹ́ gbéyẹ̀wò lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí. ẹ wá jẹ́ farabalẹ̀ jẹ́ ń lo méjì inú ẹ̀ ẹ wá jẹ́ farabalẹ̀ kẹwàá tẹ̀lé mi ká lọ nínú èyí tá a fẹ́ mú wá lónìí àmọ́ ṣáájú àkókò yẹn solution gbé mi rìnrìn àjò. ilé iṣẹ́ kan rèé o tí mo rí rí RSK furniture and company ìbẹ̀lẹ̀ ó ti rí furniture tó jẹ́ tójúlówó ẹ bá lọ sáàfin ọba lẹ́ra gbàlá ìjòyè ilé ìjọsìn ilé ìtura irinṣẹ́ ìgbàlódé náà fi ṣiṣẹ́ ìgbàlódé RSK furniture and company RSK furniture and company home and office furniture tó jẹ́ ti ìgbàlódé RSK furniture and company àwọn àga ìjókòó ọlọ́lá tó ń pè wá ara mi ò RSK furniture and company ẹ̀yin fẹ́ràn wọ́ọ̀dọ́ tàbí dẹnisẹ́ RSK furniture and company. RSK Furniture and Company èyí tẹ́ ronú furniture tẹ́ fẹ́ lò sílẹ̀ yín ẹ kàn sí wọn lónìí. ó wà ní Old Ogun Radio beside Moyad filling station Ayétòrò Abẹ́òkúta Ogun State 08036858254 tàbí 0902448970 RSK Furniture and Company tòlúwa láṣẹ. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìséde yóò wáyé ní ọjọ́ Sunday ọjọ́ 23 oṣù yìí 23 January 2022 nílùú Ìbàrà Omídá àti àwọn agbègbè ẹ̀ bẹ̀rẹ̀ láago 7 alẹ́ 7 p.m. látàrí òòṣà jẹ́njù tí yóò jáde nílùú Ìbàrà Abẹ́òkúta a sì tún kìlọ̀ fún gbogbo àwọn èèyàn Ìbàrà Omídá àti agbègbè ẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ tan iná kankan sílẹ̀ láti aago 7 alẹ́ ọjọ́ Sunday ọ̀hún kò sì sí lílọ bíbọ̀ fún ẹnikẹ́ni ní àwọn agbègbè tó wà nílùú Ìbàrà ìgbọràn sàn ju ẹbọ lọ o bí ohun ọ̀sìn bá sọnù lásìkò tí òòṣà jẹ́njù bá jáde nílùú Ìbàrà ẹ wá o ṣùgbọ́n gbogbo èèyàn tí ó bá fojú di òòṣà jẹ́njù irú wọn kò ṣeé wá ọjọ́ Sunday ọjọ́ 23 oṣù yìí ni o 23 January 2022 láti aago 7 alẹ́ ní ìséde yóò bẹ̀rẹ̀ àwọn olùkéde olóyè Adélékè Fágbèmí Fágbènró Amúṣàn olúwo ìlú Ìbàrà olóyè Àlàbí Fágbóhùn Aláàgbá Ẹ̀gbá olóyè Àlàbí Tìjání Alápinni Ọ̀jẹ̀ Ìbàrà olóyè Jẹ̀lílì Ọ̀jẹ̀dìran alága ìgbìmọ̀ ọ̀jẹ̀ ìlú Ìbàrà lábẹ́ àṣẹ kábíyèsí ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ìfàlọ́mọ ló túmọ̀ sí. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skele di pírẹsẹ̀ntà. jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́ wọn á bò. Ìtàn àti àwọn èèwọ̀ ìlú Ìbóòrò òun náà la fẹ́ gbéyẹ̀wò lónìí àmọ́ tá a bá wá tó bá wá di pé a bá désàlẹ̀ tá a gúnlẹ̀ lórí ti ìtàn yìí á béèrè ìbéèrè ká tó kú lórí ètò ìbéèrè méjì la máa béèrè lọ́wọ́ ẹ̀yin aráalé lónìí tẹ́ ẹ fi láǹfààní láti tún gbẹ̀bùn lórí ètò yìí ìbéèrè méjì la máa béèrè àwọn èyí tá a fẹ́ mú wá ẹ̀yàn ọmọ Ìbóòrò ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn
ọjà mọ̀ pé títí di àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ ogun ò mọ̀ pé ìlú ló ń jẹ́ Ìbòòrò. ẹ wá wò ó ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ẹnu mi àgbò wọ́n pé látàrí pé àṣà tí àwọn èèyàn kan máa ń dá tàbá rí èèyàn kan tó bá lọ bìkan tó bá pé lágbájá ibo ló ń lọ tàbí ibo ló ti ń bọ̀ tí ó wà máa dáṣà tẹ́lẹ̀kejì ó máa dá lóhùn pé Ìbòòrò létí ìṣàlà lòun lọ àbí Ìbòòrò létí ìṣàlà lòun ti ń bọ̀. ẹ wá wò ó wọ́n já mọ̀ pé àti Ìbòòrò àti ìṣàlà ìlú ní àwọn méjèèjì nílẹ̀ kóòtù òjìrì. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. àwọn òpìtàn wá ní bẹ́ẹ̀ náà ló sì wá jẹ́ pé Ìbòòrò tá a wá ń sọ yìí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ìlú kan ni tó sì jẹ́ ìlú pàtàkì òun náà ni Ìbòòrò tó wà ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ àríwá Yíwá òun náà ni wọ́n pé Ìbòòrò wà. ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n pé ọdún 1650 ẹ gbọ́ dáadáa lẹ́ẹ̀kan sí wọ́n pé ọdún 1650 òun náà ni wọ́n tẹ ìlú Ìbòòrò dó. ọdún 1650 ní iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló já mọ̀ pé wọ́n tẹ ìlú tá a mọ̀ sí Ìbòòrò yìí wọ́n tẹ̀ dó. wọ́n wá já mọ̀ pé àwọn ọmọ ìyá mẹ́fà kan ló kúrò ní Ilé Ifẹ̀ tó sì jẹ́ pé wọ́n wá tẹ ìlú tá a mọ̀ sí Ìbòòrò yìí dó gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. wọ́n tẹ̀síwájú wọ́n já mọ̀ pé àwọn ọmọ ìyá mẹ́fà yìí àwọn òpìtàn ṣàlàyé pé ọmọ ọba ni wọ́n. ọmọ ọba ni àwọn ọmọ ìyá mẹ́fà yìí tí wọ́n wá láti Ilé Ifẹ̀ yìí. ìdánwò ẹ̀gzáàmù ìdánwò ọmọ ọba ni wọ́n. ìtàn pẹ̀lú àwọn òpìtàn ọwá já mọ̀ pé ẹ̀gbọ́n pátápátá nu wọn nínú àwọn ọmọ yìí pé orúkọ tiẹ̀ a máa jẹ́ Àbọ̀rò òun náà ní orúkọ ẹ̀gbọ́n pátápátá. ẹ̀gbọ́n tó wá jẹ́ Àbọ̀rò yìí àwọn òpìtàn já mọ̀ pé obìnrin ni ẹ̀gbọ́n pátápátá. bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nígbà láéláé Ifá atúnrí ẹni tí ò sún ọ̀ṣẹ́ òun náà ni wọ́n máa ń béèrè lọ́wọ́ ẹ̀ báwo ni a ti rìn ibo là á tọ̀ ibo gan là á gbà ọ̀nà wo là á gbà ìrìn àjò tá a lọ yìí báwo ni ó ti jẹ́ ìrìn àjò yìí ibo la rìn sí ń bẹ̀ bọ́ bá rìn débì kan wọ́n tún béèrè Ifá atúnrí ẹni tí ò sún ọ̀ṣẹ́ yóò pé ibi ẹwà yìí dáa ẹ lè sinmi bí tàbí ẹ dó bí yìí tàbí ẹ tẹ̀síwájú o ẹ má dúró o ẹ kú òun bí àtòrin yẹn ni tí ò sún ọ̀ṣẹ́ yóò yàn nànú ẹ̀. ìtàn iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn wọ́n pé bẹ́ẹ̀ gan náà ló ṣe rí lọ́rọ̀ ti Ìbòòrò náà ìyẹn ìlú Ìbòòrò tá a mú ìtàn ẹ̀ wáyé. àmọ́ àwọn òpìtàn wọ́n ṣàlàyé nǹkan kan ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ solution gbé mi rìnrìn àjò. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí kọ́lọ́run túbọ̀ máa fèrè síṣẹ́ wa o. àmín. gbogbo ẹ̀yin olólùfẹ́ Skelede ọmọ Perry aláyọ̀ láti fi tó yín létí pé àwọn ètò Skelede pírẹsẹ́ńtà lórí rédíò lẹ́tí láǹfààní báyìí láti máa rí wò lójú òpó kọjú síwèé Facebook page àti ayélujára YouTube channel. ẹ̀yin ẹ kàn tẹ Skelede ọmọ Perry lọ́gán lẹ́wọ̀n máa wo gbogbo ètò Skelede láti fi ìfẹ́ hàn sí Skelede ní kíkún. ẹ tẹ like ẹ comment ẹ share ẹ sì tẹ subscribe ní YouTube channel Skelede ọmọ Perry láti bá wa dòwò pọ̀ tàbí fún ìpolówó ìkéde àti ìkíni nínú àwọn ètò Skelede àti nínú àwọn ìròyìn. ó sì jẹ́ MC tó kájú ẹ̀ lẹ́yìn fẹ́. ó máa má yẹyẹ yín jẹ́ má ní gbàgbé. á sì lárinrin. Skelede ọmọ Perry ní ẹ pé. ọ́fíìsì Skelede ọmọ Perry Dignic Production Ayétòrò Road Old Ogun Radio ẹgbẹ́ títì láwà. ibẹ̀ ní kẹ́ ẹ máa bọ̀. beside RSK Furniture and Company tàbí kẹ́ ẹ pé Skelede sórí 0806 957 1835 0806
957-1835. Skelede, indelible voice of incredible sales. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìséde yóò wáyé ní ọjọ́ sunday ọjọ́ kẹtàlélógún oṣù yìí 23rd January 2022 nílùú ìbàrà omidá àti àwọn agbègbè ẹ̀ bẹ̀rẹ̀ láago 7 alẹ́ 7 p.m. látàrí òòṣà jẹ́njù tí yóò jáde nílùú ìbàrà abẹ́òkúta a sì tún kìlọ̀ fún gbogbo àwọn èèyàn ìbàrà omidá àti agbègbè ẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ tan iná kankan sílẹ̀ láti aago 7 alẹ́ ọjọ́ sunday ọ̀hún kò sì sí lílọ bíbọ̀ fún ẹnikẹ́ni ní àwọn agbègbè tó wà nílùú ìbàrà ìgbọràn sàn ju ẹbọ lọ o bí ohun ọ̀sìn bá sọnù lásìkò tí òòṣà jẹ́njù bá jáde nílùú ìbàrà ẹ wá o ṣùgbọ́n gbogbo èèyàn tí ó bá fojú di òòṣà jẹ́njù irú wọn kò ṣeé wá ọjọ́ sunday ọjọ́ kẹtàlélógún oṣù yìí ni o 23rd January 2022 láti aago 7 alẹ́ ní ìséde yóò bẹ̀rẹ̀ àwọn olùkéde olóyè adélékè fágbèmí fágbènró amúṣàn olúwo ìlú ìbàrà olóyè alábí fágbóhùn alàgbà ẹ̀gbá olóyè alábí tìjání alápinni ọ̀jẹ̀ ìbàrà olóyè jẹ̀lílì ọ̀jẹ̀dìran alága ìgbìmọ̀ ọ̀jẹ̀ ìlú ìbàrà lábẹ́ àṣẹ kábíyèsí ọba dr jacob olúfẹ́mi ọmọládé jp olùbàrà ti ìlú ìbàrà. àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàdá ìbá. ìtàn àti àwọn èèwọ̀ ìlú ìbòòrò lórí ètò ọ̀rọ̀ pìtàn pẹ̀lú adédèjì salami skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì. obìnrin ni wọ́n jẹ́ àmọ̀ pé ó jẹ́ ẹ̀gbọ́n pátápátá láàrin àwọn ọmọ ìyá mẹ́fà yìí tó sì jẹ́ orúkọ àmà jẹ́ àbọ̀rò yìí. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọ́n tẹ̀síwájú pé nígbà tí wọ́n kúrò nílé Ifẹ̀ wọ́n pé àwọn ọmọ ìyá mẹ́fà yìí ibì kan ni wọ́n kọ́ dó sí. ibi tí wọ́n wá kọ́ dé yìí wọ́n ní ibẹ̀ ni wọ́n ń pè ní ìlúfún ni wọ́n ń pè é. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. wọ́n wá pé ṣùgbọ́n ibi tí wọ́n dó sí yìí omi ò sí ń bẹ̀ kò sómi ń bẹ̀ rárá. wọ́n pé ńgbà tí ò sómi ń bẹ̀ bẹ́ẹ̀ sì rèé Ifá pé ibi omi bá wà nìkan dó sí. gẹ́gẹ́ bí Ifá ṣe sọ lójú òun ti ní atọ́nà wọn. àwọn òpìtàn ni wọ́n gbọ́ pẹ̀lẹ́ jọlẹ̀ wàjà. Ifá bá pé kí wọ́n tẹ̀síwájú pé wọ́n ti lù dúró níbi wọ́n wà wọ́n tẹ̀síwájú. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ní títẹ̀ tí wọ́n wá tẹ̀síwájú òun náà ló wá mú wọn tí wọ́n fi dé ipa ìbòòrò. ibẹ̀ ni wọ́n ti wá rí odò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìjù. ipa ìbòòrò yìí ni wọ́n tẹ̀ sí nígbà wọ́n kò nílùú fún Ifá pé kí wọ́n tẹ̀ wájú ni wọ́n dé ipa ìbòòrò níbi tí wọ́n ti rí odò kan tí orúkọ ẹ̀ ń jẹ́ ìjù. ìjù tí wọ́n wá ń wí yìí ní odò yìí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ó já mọ̀ pé títí di àkókò yìí òun náà ni odò yìí ló sì fi wà ńbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n jẹ́ mọ̀ pé kì í ṣe pé àwọn ni wọ́n kàn dó bẹ́ẹ̀ o. Ifá torí ẹni tí ò sún ọ̀ ṣe òun fúnra ara ẹ̀ ló ní kí wọ́n dúró bẹ́ẹ̀ òun ló yan ibẹ̀ fún wọn pé bẹ́ẹ̀ ni kí wọ́n dúró sí. àwa wò pé lẹ́yìn ò rẹ̀yìn wọ́n ní àwọn ọmọ ìyá mẹ́fà yìí wọ́n wá rò ó pé ọmọ bá làwọn láti Ilé Ifẹ̀ táwọn ti ń bọ̀ káwọn tó dé ibi táwọn dó sí ẹ jẹ́ àyànba láàrin wa. wọ́n pé wọ́n ní káwọn yànba láàrin àwọn. báwo láti ṣe báwo láti yànba. àwọn òpìtàn ní wọ́n pé bíríkótó láti yànba
láàrin ara wọn. àmọ́ ń gbà wọn máa yànbá wọn rí i pé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n àwọn pátápátá tó sì jẹ́ tún jẹ́ òun náà ní àkọ́bí obìnrin ni obìnrin sì rí obìnrin ò lè jọba. wọ́n wá wò pé kí la ṣe o. àwọn òpìtàn ní ìdí nìyẹn tí wọ́n fi wá mú ẹni tó tẹ̀lé obìnrin yìí tó jẹ́ ọkùnrin tó wá fi wò pé ẹjẹ́ àṣẹ báyìí. wọ́n ní wọ́n wá sọ fún òun tó jẹ́ òun ló jẹ́ ẹ̀gbọ́n ńlọ́kùnrin tó tẹ̀lé obìnrin tí í ṣe àbọ̀rò. wọ́n wá sọ fún un pé ẹ̀yin lẹ máa jọba, ẹ̀yin lẹ máa jọba. ìtàn sì jẹ́ ó di mímọ̀ pé ẹni yìí òun náà wà ní ọba àkọ́kọ́ tó kọ́ jẹ nílùú Ìbòòrò, ìyẹn ní ọdún 1650 tí wọ́n tẹ ìlú náà dó. lọ́dún 1650 tí wọ́n tẹ ìlú Ìbòòrò dó gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. òyìnbó ló ṣèwé dìwé ọ̀làjú ṣàlàṣe olótì dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe kó tó wá di mọ́rí gìtá ọ̀làjú ṣàlàṣe ẹṣin ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú. àwa já mọ̀ pé àwọn òpìtàn ní àmọ́ orúkọ ẹ̀gbọ́n wọn tó jẹ́ obìnrin òun ni wọ́n kọ́kọ́ fi ń pe ìlú náà. orúkọ ẹ̀gbọ́n wọn tó jẹ́ obìnrin ní Àbọ̀rò ni wọ́n kọ́ fi pe ìlú náà. ó tó ṣe ẹ̀dí pé wọ́n wá yí orúkọ ìlú náà padà sí Ìbòòrò tí orúkọ ìlú náà ń jẹ́ títí di àkókò yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n wá já mọ̀ pé lára àwọn ìwọ̀ ìlú Ìbòòrò òun ni pé orò gbọ́dọ̀ ké nílùú Ìbòòrò, orò kìí ké nílùú Ìbòòrò. ẹ lọ béèrè wò ẹni tí ò bá mọ̀ kó mọ̀. lára àwọn ìwọ̀ ìlú Ìbòòrò ni pé orò kìí ké nílùú Ìbòòrò, wọ́n sì pé orò òkèrí nílùú Ìbòòrò tá à ń sọ yìí kò ṣẹlẹ̀ rí rárá gẹ́gẹ́ bí àwọn òpìtàn ṣe já mọ̀ pé kí orò ké nílùú Ìbòòrò, orò kìí ké ń bẹ̀. àwọn òpìtàn já mọ̀ pé ohun tó fà á ni pé obìnrin ní àbọ̀rò, obìnrin òun ní àbọ̀rò tó sì jẹ́ pé ìgbàgbọ́ ni pé àbọ̀rò yìí òun náà ló tẹ ìlú Ìbòòrò dó gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n pátápátá tó wà láàrin àwọn ọmọ ìyá kan náà mẹ́fà tí wọ́n tẹ ìlú Ìbòòrò dó yìí. obìnrin ni ẹ̀gbọ́n pátápátá tí í ṣe àbọ̀rò, mo sì ní gbọ́n gbàgbọ́ pé ó tẹ ìlú Ìbòòrò dó. òun ni àgbà láàrin wọn. ìdí nìyẹn tó fi jẹ́ pé orò kìí ké ìlú Ìbòòrò títí di àkókò yìí. ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n ní ohun míì dípò orò tí kìí ké ìlú Ìbòòrò. wọ́n ní ohun míì. wọ́n wá pé dípò kí orò ké ìlú Ìbòòrò, wọ́n pé ohun míì tí wọ́n ní yìí òun náà ni wọ́n ń lò dípò orò ìyẹn nílùú Ìbòòrò. ìdánwò ẹ̀zámù ìdánwò wọ́n sì pé títí di àkókò yìí náà sì ni solution já rìnrìn àjò. ilé iṣẹ́ kan rèé o tí mo rí rí RSK furniture and company ibẹ̀lẹ̀ ó ti rí furniture tó jẹ́ tójúlówó ẹ bá lọ sáàfin ọba lẹ́ra gbàlá ìjòyè ilé ìjọsìn tàbí ilé ìtura irinṣẹ́ ìgbàlódé náà fi ṣiṣẹ́ ìgbàlódé RSK furniture and company RSK furniture
RSK Furniture and Company. Ẹ̀yin tẹ́ ronú furniture. Tẹ́ fẹ́ lò sílé yín. Ẹ kàn sí wọn lónìí. Wọ́n wà ní Old Ogun Radio beside Muyad Filling Station. Ayétòrò Road, Abẹ́òkúta, Ogun State. 0803-685-8254 tàbí 0902-448-9705. RSK Furniture and Company. Tolúwa láṣẹ. ìsọmọ wọn kọ wọn á bòmí sóòrù. ẹ̀tọ́ sísì kéde àǹfààní pàtàkì ọ̀pọ̀lọ́wọ́ àti oníṣẹ́ lọ́wọ́ wọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìjọba wọ́n gbàgbé pé àwọn náà ní ìjọba bẹ́ẹ̀ sì rí àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ bí a bá fẹ́ bẹ́gbẹ́ pé àfi kí èèyàn níṣẹ́ ọwọ́ tiẹ̀ iléeṣẹ́ kan ti wá kalẹ̀ sílùú Abẹ́òkúta yìí tí wọ́n ń kọ́ni bí a ti ṣe lè ṣe bàtà footwear company Genfol footwear ní iléeṣẹ́ tí wọ́n ń kọ́ni bí a ti ṣe lè ṣe àwọn bàtà tó jọjú tí èèyàn á sì dọ̀gá ara rẹ̀ 3 months full practical training nípa bí a ti ṣe lè ṣe oríṣiríṣi bàtà ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí ní 3 months footwear practical training náà á bẹ̀rẹ̀ ní pẹrẹwu gbogbo ẹni tó bá kópa nínú training olóṣù mẹ́ta yìí ló máa gba ìwé ẹ̀rí mọ̀yẹ́gẹ́ mo dá dúró wọ́n tún láǹfààní láti máa wá lo àwọn irinṣẹ́ ìgbàlódé ti iléeṣẹ́ Genfol footwear láti máa fi ṣiṣẹ́ ná tí wọ́n fi máa ra àwọn ohun iṣẹ́ tiwọn 5,000 naira ní owó fọ́ọ̀mù láti gba fọ́ọ̀mù tiyín ẹ lọ sí Genfol footwear tó wà ní nọ́mbà 38 adjacent indices hotel oníkólóbó Abẹ́òkúta tàbí kí ẹ pè wọ́n sórí 0901 858 2871 0901 858-2871. ilẹ̀ wa civilization ló jágbá gbogbo ń ta dáyé bá. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí kọ́lọ́run túbọ̀ máa fèrè síṣẹ́ wa o. Àmín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Skelede ọmọ Perry. Aláyọ̀ láti fi tó yín létí pé àwọn ètò Skelede pírẹsẹ́ńtà lórí rédíò lẹ́tí láǹfààní báyìí láti máa rí wò lójú òpó kọjú síwèé Facebook page àti ayélujára YouTube channel. Ẹ̀yin ẹ kàn tẹ Skelede ọmọ Perry. Lọ́gán lẹ́wọ̀n máa wo gbogbo ètò Skelede. Láti fi ìfẹ́ hàn sí Skelede ní kíkún, ẹ tẹ like, ẹ comment, ẹ share, ẹ sì tẹ subscribe ní YouTube channel Skelede ọmọ Perry láti bá wa dòwò tàbí fún ìpolówó ìkéde tí ìkíni nínú àwọn ètò Skelede àti nínú àwọn ìròyìn. Ó sì jẹ́ MC tó kájú ẹ̀ lẹ́yìn fẹ́. Ó máa yẹyẹ yín jẹ́ má ní gbàgbé. Á sì lárinrin. Skelede ọmọ Perry ní ẹ pé. Ọ́fíìsì Skelede ọmọ Perry Digital Production Ayétòrò Road Old Ogun Radio ẹgbẹ́ títì láwà. Ibẹ̀ ní kẹ́ ẹ máa bọ̀. Beside RSK Furniture and Company tàbí kẹ́ ẹ pè Skelede sórí 0806 957 1835 0806 957-1835. Skelede, indelible voice of incredible sales. nínú àṣà àdílé ṣáná máa ń pè kàn ó ní fàlọ́mọ́. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Salami Skelede pírẹsẹ́ńtà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ Perry. wọ́n á bòmí sóòrù tòmí bá ti ń kán. wọ́n já mọ̀ pé orò kìíké nílùú Ìbòòrò pé kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ wọn àwọn òpìtàn wọ́n pé ó ní nǹkan mi tí wọ́n ń lò dípò òrò nílùú Ìbòòrò kódà títí di àkókò yìí ni. àwọn òpìtàn wá já mọ̀ pé ohun tí wọ́n ń lò yìí nílùú Ìbòòrò yìí wọ́n pé tí wọ́n bá máa ṣọdún yìí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn já mọ̀ pé ọjọ́ 6 òun ni wọ́n fi ń ṣe ọdún yìí nílùú Ìbòòrò. ìdánwò ẹ̀gzáàmù ìdánwò wọ́n sì pé obìnrin ò gbọ́dọ̀ rí òòṣà ọ̀hún náà obìnrin ò gbọ́dọ̀ rí yẹn náà ṣé ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. ẹ wá wò ó àwọn òpìtàn tún ní nílùú Ìbòòrò wọ́n pé wọn àtún máa tún ṣe ọdún kan tí wọ́n ń pè ní ọdún ẹ̀yìn ní ẹ gbọ́ wọ́n pé wọ́n tún ṣe ọdún kan nílùú Ìbòòrò tí wọ́n ń pè ọdún náà ní ọdún ẹ̀yìn ní ìyẹn nílùú Ìbòòrò. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé ọdún ẹ̀yìn ní tàn sọ yìí já mọ̀ pé ọjọ́ 3 òun ni wọ́n fi ń ṣe ọdún ẹ̀yìn ní nílùú Ìbòòrò. àmọ́ ọjọ́ 2 àkọ́kọ́ tí wọ́n fi ń ṣe ọdún ẹ̀yìn nìyí nílùú Ìbòòrò wọ́n pé kò gbọ́dọ̀ sí ariwo rárá. ọjọ́ 3 wọ́n fi ń ṣe ọdún ẹ̀yìn nílùú Ìbòòrò àmọ́ ọjọ́ 1 àti ọjọ́ 2 ṣeun MC Tablet àti ọjọ́ 1 àtọjọ́ 2 tán bá ti bẹ̀rẹ̀ ọdún ẹ̀yìn nílùú Ìbòòrò kò gbọ́dọ̀ sí ariwo pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbìn. wọ́n pé èèwọ̀ ni ariwo
wọ́n bá ń ṣọdún ẹ̀yìn nílé ìlú Ìbòòrò pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbin rárá gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣe jámọ̀. ẹ wá wò ó àwọn òkùtàn ní ọjọ́ kẹta kí ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ kẹta kí lóhun tó ń ṣẹlẹ̀ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn wọ́n jámọ̀ pé nílùú Ìbòòrò lọ́jọ́ kẹta tó bá ń ṣọdún ẹ̀yìn wọ́n pe ọjọ́ kẹta náà wọ́n ní òun ni adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò ọjọ́ kẹta ni adé náà máa ń jáde nílùú Ìbòòrò. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjúdé làwa ń gbàgbé àṣà ìbílẹ̀ wa. civilization ló já gbàgbé gbogbo tàdá ẹ̀ bá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá. ọjọ́ kẹta ni wọ́n pé adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò èyí tí wọ́n gbé wá láti Ilé Ifẹ̀ ọjọ́ kẹta ọdún ẹ̀yìn ọjọ́ náà ni adé náà máa ń jáde nílùú Ìbòòrò. wọ́n sì já mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún òun náà ni adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò ló máa ń jáde gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣe já mọ̀. ẹ wá wò ó àwọn òkùtàn já mọ̀ pé èèwọ̀ tó wà pẹ̀lú adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò òun náà ni pé òjò gbọ́dọ̀ kàn sí òjò kò gbọ́dọ̀ kàn sí adé náà èèwọ̀ tí wọ́n ń pé ó wà pẹ̀lú adé ìṣẹ̀ǹbáyé ìlú Ìbòòrò rẹ̀. bẹ́ẹ̀ wọ́n tún ní lára àwọn èèwọ̀ ìlú Ìbòòrò òun tún ni pé ọkùnrin ò gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ nílùú Ìbòòrò. wọ́n sì tún ní wọn ò gbọ́dọ̀ tá màrìwò ọ̀pẹ wọn ò gbọ́dọ̀ tá màrìwò ọ̀pẹ bóyá tá sóko ni àbí wọ́n tá sílùú wọn ò gbọ́dọ̀ tá màrìwò ọ̀pẹ o síbikíbi nílùú Ìbòòrò gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣe já mọ̀. ọ̀rọ̀ pìtàn. òyìnbó ló ṣèwé dìwé ọ̀làjú ṣàlàṣe olótì dáyé. atótó arére gbogbo àkìtàn sọ̀kalẹ̀ ewé ẹ̀kọ́ sọ̀kalẹ̀ agbálẹ̀ ọjà sọ̀kalẹ̀ adédèjì Salamis Keledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì olójú òǹgbòdú awójáwó lọ. ọpẹ́ á bèrè ìbéèrè méjì lórí ètò lónìí ìbéèrè méjì la máa bèrè lórí ètò lónìí ó náà làwọn èèyàn fi láǹfààní tán fi gba nǹkan tán fi gba ẹ̀bùn lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí. ìtàn ìlú Ìbòòrò ó náà nìyí tá a gbéyẹ̀wò lónìí wọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kájọ yẹ̀gẹ̀rẹ̀ wọ́n ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n tún ń dúró tì wá tí wọ́n súgbà wá. RSK Furniture and Company àmọ́ lóore o adúpẹ́ lọ́wọ́ yín. bákan náà adúpẹ́ lọ́wọ́ màmá wa màmá Afọláṣadé Oyènúbí màmá The Crest màmá wa The Crest School màmá Afọláṣadé Oyènúbí ìyá The Crest ọpẹ́ lọ́wọ́ yín o. Trust in God James Adventure àmọ́ lóore o. bákan náà ọpẹ́ lọ́wọ́ Àró College ẹ̀gbọ́n àwa ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá ẹ̀gbọ́n àwa Eléjìrẹ́ ọmọ Kẹ́hìndé Ìṣọ̀lá adúpẹ́ lọ́wọ́ yín. JJ Olúwaṣẹ́gun Auto Lubricator Services ẹ ṣeun o. ẹ̀yin First Nigeria my two ẹ̀ka my two a máa dúpẹ́ lọ́wọ́ yín o látòrí alága Fẹ́mi Ọ̀ṣínbọ̀lá papa alága Fẹ́mi Ọ̀ṣínbọ̀lá alága First Nigeria my two branch ọpẹ́ lọ́wọ́ yín papa Alhaji Lawal Azan Aloma First Nigeria Alhaji Lawal Azan Aloma First Nigeria ẹ ṣeun o. wòlíì Ọlọ́run ní Ṣọlá Mọ́sùrò bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oní bíbélì ẹ ṣeun gan-an ẹgbẹ́ bàbá kẹ́yà ìlú Ìbàrà ẹ kú àdóòtì olóyè
Ifábọ̀wálé Aríbirere Kọ́fá bàbá Ọ̀yọ́ Olúwa Akínjọlé ẹ ṣeun olóyè Adélékè Fágbènró Amúṣàn olóyè Adélékè Fágbènró Amúṣàn olúwo ìlú Ìbàrà ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ lọ́wọ́ olóyè Akínọlá Abíọ́dún Gàníhùn olóyè Akínọlá Abíọ́dún Gàníhùn baálẹ̀ housing estate Òkè-Àtà bákan náà olóyè Abíọ́dún Abdulkadri Amúṣàn olóyè Abíọ́dún Abdulkadri Amúṣàn akíngbógun ìlú Ìbàrà ẹ ṣeun ẹ ṣé àdúpẹ́ olóyè Elégbèdé Sẹ̀míhùn akọgun akọ́lékótó Òkè-Àtà olóyè Elégbèdé Sẹ̀míhùn akọgun akọ́lékótó Òkè-Àtà ẹ ṣeun bákan náà olóyè Pius Ìbítókun Obama bàbá Obama olórí ọ̀dọ́ jagun àṣọ Alhaji Monsuru kó wó pé babaláji Nata Youth bákan náà ọ̀rẹ́ mi dáadáa ó sánlé àyáàbù ọmọkàndé ó sánlé àyáàbù Nata ẹ ṣeun ẹ bá ń kí Ọládipúpọ̀ Gàvárì bàbá ẹ̀lẹ̀ olóyè Bánkọ́lé Owólabí àrólé Ifá balógun ìṣègùn ìlú Ìbàrà ẹnu ẹ ṣeun balógun oníṣègùn ìlú Ìbàrà ẹ ṣe o Alhaji Ọlájídé ààrẹ abúlé ṣòwò ẹ̀ka onígangan randa ẹ mà ṣeun gan ọ̀gbẹ́ni Kazeem aláwẹ̀kùn kówé ó ṣe ọ̀rẹ́ mi dáadáa ọ̀gbẹ́ni Kazeem aláwẹ̀kùn kówé road ọmọ Ìfẹ́lẹ́ ẹ ṣeun ẹ̀gbọ́n àwa Kẹ́hìndé Ọlọ́ládé ẹlẹ́rànṣọ ẹ̀gbọ́n àwa Kẹ́hìndé Ọlọ́ládé ẹlẹ́rànṣọ ẹ ṣeun àti gbogbo àwọn tí Honorable Ìgbàláyé Wàsíù Ayọ̀délé gbogbo ẹ̀yin tí Ìwà Foundation Honorable Ìgbàláyé Wàsíù Ayọ̀délé Ìwà Foundation àmọ́ lóore o olóyè Ṣóǹdé Olújìmí Máyégún Ọbádáoko olóyè Ṣóǹdé Olújìmí Máyégún Ọbádáoko àmọ́ lóore ẹ bá kí kábíyèsí ọba Afẹjánlá Jiyàn Olùtí Ọbádáoko ẹ bá kí bàbá dáadáa kẹ ẹ bá kí wọn dáadáa àmọ́ lóore ìbéèrè tá a wá fẹ́ béèrè rèé béèrè wa ò mọ̀ méjì ni káwọn èèyàn kan sì ti fi gba nǹkan wọ́n fi gbẹ̀bùn méjì ni ìbéèrè kíní rèé ojú òpó tá a máa lò rèé ojú òpó yẹn rèé 0901-246-8802 0901-246-8802 lẹ́ẹ̀kan sí 0901-246-8802 ojú òpó tá a máa lò nìyẹn ìbéèrè àkọ́kọ́ kí ni orúkọ ìdílé ọba tí ìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ òun àwọn òpìtàn tí wọ́n já mọ̀ pé àwọn ọmọ ìyá mẹ́fà tí wọ́n wá tẹ̀ ìlú Ìbòòrò tí wọ́n ti wá láti Ilé Ifẹ̀ kí ni orúkọ ìdílé ọba tí àwọn ọmọ ìyá mẹ́fà yìí ti wá àwọn ọmọ ìyá mẹ́fà tó tẹ̀ ìlú Ìbòòrò kí ni orúkọ ìdílé ọba tí wọ́n ti wá nílé Ifẹ̀ ìbéèrè kíní nìyẹn ìbéèrè kejì kí ni orúkọ òòṣà míì tí wọ́n tún lò dípò orò nílùú Ìbòòrò kí ni orúkọ òòṣà míì tí wọ́n ń lò dípò orò nílùú Ìbòòrò hello ta ló wà ń bẹ̀. ẹ kú dédé àsìkò yìí orúkọ yín láti báwo mi. dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe kó tó di pọ́n wá lógóòlù ọ̀làjú ṣàlàṣe. hello báwo mi. hello. ẹ kú dédé àsìkò yìí tó bá ń ṣe bákan máa bá a mú kúrò ń bẹ̀ 0901-246-8802 0901-246-8802 òun náà lójú òpó tá à ń lò ta ló ń tó wà ń bẹ̀ 0901-246-8802 ṣé kejì náà ti ń ṣiṣẹ́ 0817-920-1071 0817-920-1071 hello ta ló ń tó wà ń bẹ̀. Sulaiman Ibrahim ló ń pè láti pápá láǹtó. kílẹ̀ porúkọ yín. Sulaiman Ibrahim láti pápá láǹtó. Sulaiman Ibrahim láti pápá láǹtó. ó yá ẹ bá wa dá sí ìbéèrè àkọ́kọ́. ìbéèrè àkọ́kọ́ yẹ ẹ sọ ìdílé ọba ẹ̀kan lọ́ba láti lè fẹ́. kí lẹ wí. ẹ sọ pé wọ́n wá láti lè fẹ́ pé ìdílé ni wọ́n ti wá àwọn mẹ́fẹ̀ẹ̀fà. kí ni orúkọ ìdílé ọba tí àwọn mẹ́fẹ̀ẹ̀fà ti wá. ẹ dárúkọ rẹ̀ fún wa. ẹ máa tẹ̀lé wa ká lọ. ẹ kàn sọ pé láti ìdílé ọba ni wọ́n ti wá nílé Ifẹ̀. ẹ máa tẹ̀lé wa ká lọ ẹ máa fọ́lò wa. hello talẹ́ ni ó tù wá ń bẹ̀. láti ń wọ̀rí o
di pọ́kó designers dé. hello ta lẹni tó wà ń bẹ̀ táriwo bá ń yọ ń bẹ̀ màá máa mú kúrò màá ní kí wọ́n mú kúrò táriwo bá ń yọ ẹ kú dédé àsìkò yìí jàre. orúkọ yín láti bọ̀. akíní ló sọ̀rọ̀ láti ìdíyàbá. akíní yabas láti ìdíyàbá lóyà ẹ ti wà ń bẹ̀. ohun ìdílé kan ti wà ní ìdílé yìí ní. ìdílé orúkọ tí wọ́n jẹ́ tó ń lò fún òun ní ìnòrò. kí lẹ ni wọ́n tún lò. ìnòrò. ìnòrò ẹ ṣe àdúpẹ́. hello ta lẹni tó wà ń bẹ̀. hello. ẹ mà kú dédé àsìkò yìí jàre ìyá wa. hello. wọ́n ń gbọ́ yín àwa kọ́ là ń gbọ́ yín gbogbo àgbáyé ń gbọ́ yín pátápátá. hello àwa nìkan kọ́ là ń gbọ́ yín. àmínà látòkè àtà ló ń sọ̀rọ̀. àmínà láti òkè àtà àmínà kí lẹ̀ ń jẹ́. àmínà ilégbèdé látòkè àtà. àmínà ilégbèdé láti òkè àtà ó yẹ ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ ti wà ń bẹ̀. mo ti wọ̀ wọ́n gbọ́ yín sà. ẹ dáhùn ìbéèrè a ti sọ béèrè. kí ni ìbéèrè kínní sà. ìbéèrè kínní òun rèé a ní kí ni orúkọ ìdílé ọba tí àwọn ọmọ ìyá mẹ́fà tó tẹ ìlú Ìbòòrò dó tí wọ́n ti wá nílé Ifẹ̀ kí lorúkọ ìdílé ọba tí wọ́n ti wá nílé Ifẹ̀ ìbéèrè kínní nìyẹn. ìbéèrè kejì òun ni pé kí ni orúkọ òòṣà míì tí wọ́n tún ń ṣe nílùú Ìbòòrò tí wọ́n fi dípò orò. òòṣà kìyẹn ní òòṣà Èkó. òòṣà Èkó àti tìbàdàn. bẹ́ẹ̀ni bọ̀ ìdílé ọba tí wọ́n ti wá yẹn ni mi ò bá yín lọ mi ò jọ yín gbà bẹ̀rẹ̀ program yẹn. ẹ ṣe àdúpẹ́ jáwọ́ ẹlòmíì ẹnìkan dondo ní àtúwò hello. hello ẹ̀ka lẹ́kọ́ ètò. ọlọ́run ló wà ń di ètò òun ló ń ṣiṣẹ́ o. sẹ̀mí àlàní láti ṣàjẹ́. sẹ̀mí àlàní ó yẹ ti wà ń bẹ̀ ti correct gan. orúkọ Àbòrò. 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 ehun tá a béèrè rèé ìbéèrè tá a béèrè Àbòrò ní orúkọ ìdílé ọba tí wọ́n ti wá ok ó yá ìkejì ńkọ́. ọjà ìgbọ́n tí wọ́n ń bọ̀ lẹ́yìn Agẹmọ. Agẹmọ alágẹmọ mẹ́rìndínlógún jáwọ́ ẹnìkan sí dondo jáwọ́ kan sí. hello ta lẹni tó tún wà ń bẹ̀. hello kí lẹ porúkọ yín. ó ṣe bákan jámù mi ìdìpọ̀ ẹ̀. hello jáwọ́ mi ìdìpọ̀ yín. hello ó ń kọlura wọn gan ó ń rélura wọn. hello hello wọn ò rómi lòkè sómi bẹ́ẹ̀. ti dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. ó tó di kan wá gùn mọ́tò. ọ̀làjú ṣàlàṣe. hello ta ló wà ń bẹ̀. hello ojú òpó yẹn ń ṣe bákan. hello ẹ kú dédé àsìkò yìí orúkọ yín láti bọ̀. ẹ̀ka lẹ́kọ́ ètò sà. ọlọ́run ló ń tún ọlọ́run ló ṣiṣẹ́. ọ̀nàrẹ́bù ẹja lónìbù mr romode látàbẹ́ òkúta. ọ̀nàrẹ́bù Hakeem ẹja lónìbù ẹ ti correct gan ó yẹ ẹnìṣó lẹ̀. orúkọ sàmì tí wọ́n tún lò níbẹ̀ òun ni ìnọ́ọ̀rù. ìnọ́ọ̀rù. bẹ́ẹ̀ni. ok. ìbéèrè kejì ẹ̀mí ìmọ̀ yẹn. ẹ mọ̀ yẹn ẹ má jẹ́ àmúpè kankan mọ́ ẹ jáde àdúró ń bẹ̀ jáde àdúró. ọ̀làjú dé la wá ń gbàgbé àṣà ìdílé wa. ọ̀làjú dé la wá ń gbàgbé. ṣé ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹkùtàn òun ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ó ṣe ní láàánú pé ààrẹ ni a máa fún lẹ́bùn lórí ètò lénìí ààrẹ ni a máa fún lẹ́bùn lórí ètò lénìí tó túmọ̀ sí pé kò sẹ́nígbà rárá bá jẹ́ pé Tolútáíwò lè pè ní bàbá béèrè lọ́wọ́ òun náà ìyẹn pásítọ̀ T bóyá òun náà bóyá ó tiẹ̀ mọ́ bàbá pé pásítọ̀ T Alhaji Monsuru kówó pé Balaje Nata Youth àbá béèrè lọ́wọ́ pásítọ̀ T bóyá òun náà àti ẹ̀ mọ́ àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣé a rí ìtàn ìlú Ìbòòrò yìí a ti mú wá láwọ́dún kan rí a ti mú wá rí lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí náà ni a ti mú wá rí àmọ́ ńgbà tá a mú wá ìbéèrè míì la béèrè nígbà náà àwọn ìbéèrè yìí kọ́ la béèrè tó túmọ̀ sí pé a ti sọ àwọn eléyìí fún wa nígbà tá a kọ́kọ́ mú ìtàn yìí wá ọdún náà ti pẹ́ àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ó pé ìdílé ọba tí wọ́n ti wá òun náà ní òtútù bí ọ̀sìn ẹ lọ béèrè ẹjá lọ béèrè ìtàn ká lọ kàtàn wò ẹjá lọ mọ̀ tàn ìdílé ọba tí wọ́n ti wá
ṣé àwọn ọmọ ìyá mẹ́fà yìí tí wọ́n ti wá ní ilé Ifẹ̀ òun náà ní ìdílé ọba òtútù bí ọ̀sìn. ẹ mọ̀ pé ìlú Ìbàrà náà ìdílé mẹ́rin ló ń jọba ìlú Ìbàrà. Láfà, Lálùbú, Adúbíwájì, òun Ajíbóyèdé. àmọ́ àwọn eléyìí ìdílé ọba òtútù bí ọ̀sìn ni wọ́n ti wá, tó túmọ̀ sí pé àwọn ìdílé kan náà tún sì wà bẹ́ẹ̀. wọ́n jọba nílé Ifẹ̀ ṣùgbọ́n ìdílé táwọn ti wá nìyẹn. àmọ́ òòṣà tí wọ́n wá ń lò dípò orò nílùú Ìbòòrò òun náà ni wọ́n ń pè ní òòṣàkó. òòṣàkó òun náà ni orúkọ òòṣà tí wọ́n tún ń lò nílùú Ìbòòrò dípò orò. òòṣàkó ni wọ́n ń pè é. ṣe ti wá rí i pé àti sọ́rí àwọn tó ti gbọ́ rí àti máa wò báyìí Akíníyà Báàsì lọ́dún tá a sọ lọ́hùn-ún òun náà ń gbọ́ ètò yìí nígbà ó ti pè wọlé mo wò pé bóyá Akíníyà Báàsì àti ẹ̀rántí àwọn òun náà pókí olójú ẹja lòun náà gbà lónìí ṣùgbọ́n gbogbo wa náà la dúpẹ́ lọ́wọ́ wa Honorable Akeem ẹja lónìbú dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun àti Ògúnfòrà Ridwan. ọpẹ́ lọ́wọ́ gbogbo yín olóyè Fáyọ̀sì Bítókùn Obama bàbá Obama olóyè Sẹ̀míù Elégbèdé ọpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. adúpẹ́ lọ́wọ́ ọba Saheed Olúbìyí onídọ̀gọ́ ti ìdọ̀gọ̀. bákan náà kábíyèsí Foríadé kábíyèsí Foríadé gbogbo orí adé tó wà nílẹ̀ Ẹ̀gbá gbogbo orí adé tó wà níbi nílẹ̀ Kóòtù Òjìrì gbogbo yín pátápátá náà ni mo ṣe kábíyèsí fún. gbogbo ẹ̀yin orí adé pátápátá ẹ túnbọ̀ pẹ́ láṣẹ kábíyèsí fún gbogbo orí adé. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kábíyèsí fún ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà. kábíyèsí fún bàbá kábíyèsí ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà. MC Tablet kí ló kù ńlẹ̀ ṣéun kí ni nǹkan tá a tún fẹ́ ṣe. ẹ pè mí fún ìpolówó ọjà ẹ nílò MC tó ń gbáǹbọ́dì ẹ̀ dáadáa ẹ pè Skeledy presenter 08069571835 08069571835. mo ń gbowó mi ni o mo máa gbowó ni tí n bá máa ṣe MC o mi ò ń ṣe MC ọ̀fẹ́ o torí mò ń sanwó ọ́fíìsì ni o. ẹ pè mí mo sì ń sanwó ètò ni o mi ń ṣe ìpolówó ọ̀fẹ́ o mo ń sanwó ètò mi ni o. ẹ pè mí kájọ dúnàádúrà. gbogbo àkìtàn ó ń lọ lónìí. Odile Ìfágbénró Àmúṣàn agbọ́mọlàbí òrìṣà Belgium odúró rẹ̀ wà ń bẹ̀ ó kọ̀rẹ́ẹ̀tì gan. Solution kí ni nǹkan tó tún kù. ìyá kàtà ìyá ẹ bá ń wẹ́ran bíbọ̀ kẹ́ fún mi lómi tútù. ọ̀làjú dé.